Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé, kí Ọlọ́run kí ó gba àwẹ̀ wa, kó gbà lẹ́sìn fún wa, kí ó sì á mọ́ àwọn tí ó rí ọ̀nà Ọlọ́run subhanahu wa ta'ala pẹ̀lú àwẹ̀ tí à ń gbà yìí, kí ó sì jẹ́ kí wọ́n bọ́ okun kúrò lẹ́rù ẹnìkọ̀ọ̀kan wa, kí ó sì má dá padà bẹ́ẹ̀ mọ́, kó lọ́wọ́ kó náà háyè pọ̀jù. Ẹgbẹ́ mi alápọ̀nlé, nínú àwọn ọ̀rọ̀ tí a ní ìdí láti ṣe àgbéyẹ̀wò rẹ̀ léyìí tó jẹ́ pé ó jẹ mọ́rọ̀ níní, ọ̀rọ̀ dúkìá, ọ̀rọ̀ gbígba nǹkan lọ́wọ́ ẹnìkan, fífẹ́ nìkan ní nǹkan, léyìí tó wá jẹ́ kó dìrọ̀ mọ́ nǹkan nínú Ramadan. Òun náà ni oúnjẹ ìsinu àbí oúnjẹ sàárì. Èèyàn máa ké sí èèyàn wípé kó wá bóun jẹ sàárì àbí kó wá bóun jẹ ìsinu, bá wípé oníkálukú máa wọ̀nà pé òun fẹ́ gba ládá, yóò máa ṣe àwọn sí olúore tí ó tó fi lékún ní rí ìyọ́nú Ọlọ́ọ̀ba, kí Ọlọ́ọ̀ba kó jẹ́ kí gbogbo wa ká rí ìyọ́nú rẹ̀. Ọmọ ìyá mi, ẹni tá a bá ké sí pé wọ́n bá ní sínú, wọ́n bá ní jẹ sàárì, kí ni tí ó ní nínú tí a ní ó fi sínú, kí ni tó ní nínú tí a ní ó fẹ́ fi jẹ sàárì? Ọmọ ìyá mi, eléyìí ní ó ní ìjàlá yìí tó pọ̀, torí eléyìí ó jẹ́ ká mọ kí ni nǹkan tá a lè mú àlejò tó kẹ́sí pé wá bá ní jẹ sàárì, wá bá ní sínú, kí ni tó ní àǹfààní àti lè jẹ tó lè mú lọ, kí ni tí ò láǹfààní àti lè jẹ tí ò lè mú lọ. Mo ti láti fún àlejò àkọ́ná tí bá nínú ìṣẹ̀lẹ̀ Islam tí bá gbé oúnjẹ sílẹ̀ báyìí fàlejò, ní ọkọ̀ jẹ́ pé oúnjẹ yìí wọ́n ti yanjú ẹ̀ fún kálukú lóye tí wọ́n gbé sínú tékèwé pé kálukú gbé tiẹ̀. A rí pé tá a fẹ́ sínú wọ́n gbé tékèwé sínú kálukú àbẹ́ẹ̀kọ́, àbẹ́ẹ̀ tí wọ́n gbé sínú kúlà ní tí wọ́n gbé sínú kálukú pé oúnjẹ tiẹ̀ ní oúnjẹ tiẹ̀ ní oúnjẹ tiẹ̀ ní. Nígbà tí wọ́n ti ha fún kálukú ti mú oúnjẹ tiẹ̀, èyí tí wọ́n gbé fún kálukú tẹ̀m̀líìkù ti ṣẹlẹ̀ ńbẹ̀, yàní pé wọ́n ti mọ̀láka rẹ̀, wọ́n ti gbé oúnjẹ, wọ́n ti sọ́ di tiẹ̀ pé oúnjẹ tiẹ̀ lélẹ́yìí. Ní tí wọ́n ti gbé fún èèyàn tó ti tèèyàn, ó ti tèèyàn náà nù. Ìyẹn lè jẹ́, ó lè bùn èèyàn, ó lè tà á, ó lè fi ṣe àwọn nǹkan míì bá ń lọ, wọ́n kó ti di kíni, ó ti di tiẹ̀. Ọkà jẹ́ pé wọ́n jẹ́ pé kó fi sínú nǹkan sínú ọ̀rọ̀ ọ̀tọ̀ ní òun tiẹ̀, nípa pé ládàá mẹ́bí kéèyàn ò sí aláwẹ̀ lẹ́nu, ó jẹ́ pé ó pàtàkì tí wọ́n ní pé fi nǹkan ìsínú, wọ́n jẹ́ pé yóò fi nǹkan náà sínú. Bákan náà kéèsì kan bẹ́ẹ̀ bí ilé ìjọba fẹ́ pè wá sí nínú tó le jù nínú project ní ìsinu fáláwẹ̀. Tí a fẹ́ sínú fáláwẹ̀ fúnra rẹ̀ ló wọ ara rẹ̀, ilé yóò sí wàhálà ń bẹ̀. Àmọ́ tí a bá bẹ̀yẹ̀ pé bá ń sínú fáláwẹ̀, ó gbọ́dọ̀ wá ọ̀nà wípé ẹni tí yóò jẹ oúnjẹ yìí ó gbọ́dọ̀ jẹ́ aláwẹ̀, kí ládàá ẹni tí ó fowó lè bá ẹni tí ó ní nǹkan yìí. Tí a bá fẹ́ nǹkan tí èsì aláwẹ̀ àbí kò ní fi sínú tó gba oúnjẹ tí ò fi sínú, á rí pé lè yìí èyàn olóhùn kan sí tí wọ́n ní nǹkan fẹ́. Ó tẹ̀ tó á burú jù pẹ́pẹ́ tí wọ́n bẹ̀ níṣẹ́ yìí, ẹni tó jẹ́ ẹjẹ́ǹtì fún olówó yìí, ó tó á burú pé àtọ́ lọ gbóúnjẹ ìfáà tí ó gba àwẹ̀, àbáta pé àwẹ̀ ò tiẹ̀ jẹmọ́ pàápàá, á rí pé lè yìí àìkíyèsí àmọ́ náà ní kọ́lọ̀ tó ń kàdùkú sí ń bẹ̀. Bí táwọn fẹ́ lọ ẹmọ ìyá mi ní pé tí a bá gbé oúnjẹ sílẹ̀, sàárì ní àbí ìsinu ní, ìtànsọ yìí bá oúnjẹ míì náà wí o tí wọ́n kè sí èèyàn sí pé kéèyàn wá jẹ. Ètí bá páàkì fún èèyàn pé lámọ ní tiẹ̀ ní òun ló jẹ tiẹ̀, ó sì ti di tiẹ̀. Eléyìí ni oúnjẹ tó pé wọ́n mọ̀ láká èèyàn ló ń jẹ, wọ́n jẹ́ kó jẹ́ ti tèèyàn, ó sì ti di tèèyàn náà nù. Ẹ wá jẹ́ ká bọ́ síbi àwòrán ẹlẹ́ẹ̀kejì tí èsì tèmílíìkì tó jẹ́ pé eléyìí kì í ṣe mọ̀mọ́ làk, eléyìí ni mo bá rà. Oúnjẹ tó pé wọ́n kàn fún èèyàn láǹfààní kéèyàn jẹ tó fẹ́ jẹ ń bẹ̀ lásán ni, kì í ṣe pé ní téèyàn jẹ ń bẹ̀ lásán ló ní. Ẹmọ ìyá mi, tí a ké sí yẹn pé wá jẹ sàárì, wá jẹ oúnjẹ ìsinu, a rí pé ìtara àkọ́tà sọ wọ́n ti páàkì ẹ̀ sínú láìlọ́n fún kálukú àbí náà tékèwé. Àmì eléyìí wọ́n gbé sórí tébù pé ẹ o kálejò wá jẹ. Ní tí ẹ máa ń sábà gbé wájú àlejò kì í ṣe gbogbo ẹ̀ lálejò lè jẹ tán. Ó túmọ̀ sí pé eléyìí kì í ṣe pé ní tó bá jẹ́ ń bẹ̀ náà ní wọ́n fún àlejò, èyí tí ò jẹ wọn ò fún. Ìtumọ̀ eléyìí wá ní pé àlejò ọ̀jẹ̀ tó fẹ́ jẹ ń bẹ̀, kì bá jẹ́ kọ́ jẹ lọ́hùn, kọ́ jẹ níbi, kọ́ jẹ ní gbogbo iṣẹ́ kó kalẹ̀ pátá, kò sẹ́
àǹfààní ẹ̀sán pé kọ́ jẹun tí ó jẹ́ ń bẹ̀ kò lè mú kúrò nínú tí wọ́n gbé sórí tébù ju èyí tó bá jẹ́ pé environment èèyàn ọgbàjúmọ̀ pé wọ́n máa ń múrú ẹ̀ kúrò. Lápèjúwe èèyàn jẹ tán ní ìsìn báyìí ní ìsìn nígbà tí ó jẹun kò sí ìmọ̀ mi a rí pé kó mú omi bottle water kan lọ́wọ́ eléyìí kò ṣe tọ́jú láìfì àbí kó mú minerals kan lọ́wọ́ pé eléyìí ṣe láìfì wá pé ọgbàjúmọ̀ pé tí èèyàn bá jẹun èèyàn sá mọ̀ mi kí o sì mọ̀ mi lọ́wọ́ níbi ó ti jẹun tán eléyìí ṣe nǹkan tí wọ́n máa ṣe ìmọ̀ rẹ̀ wọ́n tún wá sí pé ní tí ó sì láìfì ń bẹ̀rù. Àmọ́ tó bá jẹ́ pé ọjẹ́ tán wọ́n sì tó wá pé àpò páàkì gbogbo àwọn oúnjẹ gbèsò àìléhùn kò sáǹfààní fún èèyàn láti ṣe irú ẹ̀ nípasẹ̀ wípé oúnjẹ yìí wọn ò fún ní tí wọ́n fún náà lè tó sí kéne èyí tí wọ́n ní ó jẹ lásán ó jẹ́ pé mo tí wọ́n bá fún èèyàn tí wọ́n bá bọ́ wọ́n ní pé àmọ́ ní gba oúnjẹ yìí ó ti jẹ́ tiẹ̀ báwọn àmẹ́lẹ̀ yìí tí wọ́n ò fún sẹ́ni pé jẹun tó jẹ́ ń bẹ̀ èyí tó jẹ́ ń bẹ̀ tó fi yó òun náà lè ti hàn fún un èyí tí ọ̀sẹ̀ kù kì í ṣe tiẹ̀ tó fi hájẹ́ pé inú ìṣẹ̀lẹ̀ Islam kọ̀ alẹ́ ní tí wọ́n bá pé ẹ̀tọ́ sí mílíọ̀nù méjì ní o èyí tí wọ́n gbé fún tí wọ́n ti páàkì fún pé tiẹ̀ nì ní tó wà lórí fi ṣe àmọ́ èyí tó jẹ́ tí ó jẹ́ ń bẹ̀ wọ́n ní ó jẹ́ tí ó jẹ́ ń bẹ̀ ni kò lẹ́tọ̀ sí àwọn nǹkan tá a fẹ́ kà lẹ́yìn kò lẹ́tọ̀ sí àti máa ké sí ẹni òbí wà pé lámọ́ ní máa bọ̀ ó náà jẹ́ ẹni tí ó lẹ́tọ̀ àti ké sí èèyàn sọ oúnjẹ tí wọ́n tú yẹn láti jẹun tó fẹ́ jẹ́ ń bẹ̀ òun náà lẹ́ni tó ló ń jẹun ẹni tó gbà lálejò yóò ké sí lámọ́ ní òun náà wà kọ́ àmì bí báyìí àmàlejò tí wọ́n fún àǹfààní kò lẹ́tọ̀ sí láti ké sí ẹnìkan pé máa bọ̀ wọ́n máa jẹ́ bí ò ti lẹ́tọ̀ sí láti mú oúnjẹ lọ tó bá jẹun tí ó jẹ tán bẹ́ẹ̀ náà ni kò lẹ́tọ̀ sí láti mú oúnjẹ ìfẹ́lòmíì eléyìí ni tí àtọ̀tẹ̀bẹ́ láàrin at-tabliq wal-ibaha kí wọ́n bùn yẹn ní nǹkan àti wọ́n fún yẹn láǹfààní àti lo nǹkan bá ń lọ tá bá lò sí tọ́jọ́ mọ́sáàrì àbí àásámú ìsínú àwẹ̀ ò ní pé èyí tí wọ́n bá páàkì fún yẹn oúnjẹ téèyàn ní èyí tí wọ́n ti pé wọ́n ká jẹ téèyàn jẹ ń bẹ̀ ni èyí tí ẹ̀ bá jẹ ń bẹ̀ lásán lèèyàn ni wọ́n sọ pé kò gbọ́dọ̀ mú nǹkan míì kò gbọ́dọ̀ tó á di oúnjẹ kan pé kò fẹ́ máa gbóúnjẹ yìí lọ àfi tí ó ń lé bá ní wọ́n máa gbé lọ nìkan bá ń lọ eléyìí ni sókè abẹ́rẹ́ bá mi eléyìí báyìí kí wọ́n kó sí àlékún àgbọ́yé wa Allahumma salli ala Muhammadin wa sallim.